ẹni tó jẹ́ adájọ́ nínú kóòtù yẹn ntọ́ ọkọ sọ ni pé I don't know you and I don't want to know you. I don't know you from Adams. I don't know you. I don't know your name. I don't do anything about you. mo wá wò báyìí mo ní it's not strange. kò lè dùn mí pé o mọ̀ mí torí pé o lè jọmọ àwọn ẹni eré kó jọmọ ìpìlẹ̀ kó o ní bíbí kó o ló mọ̀ mí. ẹnu ti kó Alhaja Kaola o ó ṣe àrífín sílé ẹjọ́ wọ́n ti jù ú sẹ́wọ̀n ìlú Ìlọrin ṣe ni àwọn èèyàn yanu tí wọn ò lè pàdé mọ́ lọ́jọ́ ajé Monday 30 oṣù kẹfà ọdún 2025 tá a wà yìí nílé ẹjọ́ upper area court kan tó wà nílùú Gànmọ̀ ìpínlẹ̀ Kwara lásìkò tí ìgbẹ́jọ́ lọ lọ́wọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ èyí tí àfáà Akéwùgbà Góòlù tó fi kan Alhaja Kaola tí ó sì wọ́ra wọn lọ sí ilé ẹjọ́ lásìkò tí ìgbẹ́jọ́ lọ lọ́wọ́ ni agbẹjọ́rò Alhaja Kaola lọ́ra wẹ́bẹ̀ sí ilé ẹjọ́ ó ní kí wọ́n jọ̀ọ́ jàre kí wọ́n gba béèlì oníbàárà wọn kò ní sá lọ àti pé èèyàn pàtàkì ní láwùjọ ṣùgbọ́n tó jẹ́ agbẹjọ́rò fún àfáà Akéwùgbà Góòlù ìyẹn Àjàsá Adémọ́lá wọ́n sọ fún ilé ẹjọ́ pé òun tako béèlì o pé kí wọ́n má gba béèlì ìyá yìí látàrí pé yóò tó hu irú ìwà yìí kan náà lẹ́yìn tí òfin kan ti wà nílẹ̀ yìí pé ẹni tó bá ti hu irú ìwà báyìí tó bá tún ṣe irú ẹ̀ èyí yóò tako béèlì rẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ní kí ni ẹ̀rí tí Àjàsá ní tó fi sọ pé ìyá yìí ó ti tún hurú ìwà yìí wọ́n bá gbé fọ́nrán fídíò kan níbi tí Alhaja Kaola tó ti ń sọ ọ̀rọ̀ kùbákùgbé sí adájọ́ àtàwọn lọ́ọ̀yà tó ní adájọ́ yìí ó ní wọn ò ní bíbí rárá nígbà tí adájọ́ béèrè lọ́wọ́ Alhaja Kaola yìí pé kí ni àwọn ṣe kí ni ẹjọ́ ṣe fún gan tó jẹ́ ohun tó burú tó fi pé ń fi àná ṣe ohun tó ń ṣe yìí ṣùgbọ́n Àjàsá ní ó ka òfin kan tó jẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà níbi tó ti ní gbogbo ẹni tó bá ti hu irú ìwà báyìí kí wọ́n máa gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n ni àti pé lágbà tí ayé jẹ́ ń jáyé lórílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí kò tí ì sí ẹni tó láyà gbàǹgbà láti kojú adájọ́ tàbí láti máa lọ bú adájọ́ lórí ayélujára ṣùgbọ́n lẹ́yìn atótónu agbẹjọ́rò ẹnìkíní àti agbẹjọ́rò ẹnìkejì adájọ́ bá ní kí Alhaja Kaola kó máa gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n tó wà ní Òkèkúra ó sún ìgbẹ́jọ́ mi sí ọjọ́ 17 oṣù keje ọdún 2025 tá a wà yìí ẹsẹ̀ tẹ̀lé àpọ̀ mọ́ ikọ̀ Àtúntàrẹ online tv ìtẹ̀fíngbọ́ wa kò ní fọ́ bẹ́ẹ̀ ni owó tẹ̀fínra dátà kò ní tán o. ìgbà tá a wá débẹ̀ yẹn ibi mò ń lọ nìyẹn appreciation ni mò ń ṣe mo fi mọ̀ appreciate but àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ lóòótọ́ embarrassment tí mi ìrírú ẹ̀ rí mo kàn ní kóòtù. ẹni tó jẹ́ adájọ́ nínú kóòtù yẹn ntọ́ ọkọ sọ ni pé I don't know you and I don't want to know you. I don't know you from Adams. I don't know you. I don't know your name. I don't do anything about you. mo wá wò báyìí mo ní it's not strange. kò lè dùn mí pé o mọ̀ mí torí pé o lè jọmọ àwọn ẹni eré kó jọmọ ìpìlẹ̀ kó o ní bíbí kó o ló mọ̀ mí.